Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaiman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́. àwọn èèyàn láwọn fẹ́ wo mí òsùn mọ̀ rí. sẹ́ẹ̀rì òní ẹyọ kọ̀ọ̀kan 200,000 naira original ní bá rí sẹ́ẹ̀rì tó bá ti wá kọ́lẹ̀ àwọn àgbà ọdẹjọ́ ní kó tó ti darúgbó tọ́jọ́ kún ọ̀pẹ mẹ́bí oṣù kan oṣù méjì tó bá ti délé yóò ya ká ni. yóò ya kátàpé ládẹ́tẹ̀. yóò di adẹ́tẹ̀ yóò ní leprosi yóò ní ẹ̀tẹ̀ tó yóò jẹrà kú ni sínú ilé kọ̀lẹ́rọ̀. ẹni yóò jẹrà kú ni ẹni tó bá kó lẹ yóò kú ni. ẹni tó bá ti kó imí òsùn mọ́ rẹ o. ẹni tó bá kó nírọ̀ nítorí ààyè rẹ̀ tó nímọ̀lẹ̀ yóò kú ní kòkó tó bá kó sí ìmọ̀lẹ̀ kò ní kàn tán mọ́ yóò tàn náà jáde ní ẹni bá mọ̀. ẹni máa parọ́ kan Ẹlẹ́gbèjì Ògbómọ̀ṣọ́ parọ́ kan kọjá mi kó pè kọjá mi òun ni òkú mi ó sùn mọ́ gidi ni. èyí tí ń ta àwọn èyí ṣe o tí wọ́n bá mú ká fún ọjọ́ ní ọlọ́mọ mú ká wá tí wọ́n kún aró wọ́n lè mú alọ́mù kákan ní gbàlúrà kì í ṣe o tẹ́ ẹ bá mú báyìí tó bá fẹ́ mọ̀ ìwọ fi ra ìpàkọ́ rẹ kó tó 2 minutes orí ọmọ fọ́ wa ni. kó fi ra ìpàkọ́ rẹ bẹ́ẹ̀ ni orí ọmọ fọ́ wa òṣùmọ̀rẹ́ gidi nu. òṣùmọ̀rẹ́ gidi nu. òkú rẹ̀ lè yí òkè sáàyè. òkú rẹ̀ bẹ́ẹ̀ ni. sẹ́ẹ̀rí pípa yìí sẹ́ẹ̀tì rí mo ṣe kó lẹ̀ ẹ fi ṣe káwọn èèyàn òwúrí tó ní mo fẹ́ àwọn èèyàn pé oògùn ọ̀jẹ̀ lára òwú rẹ̀ lásán òwú tó susí ọpẹ́ yìí òwú yìí ẹ wò bó ṣe susé òwú yìí ẹ wò bó ṣe pọ́n òwú tó susí lásán ṣé ẹ wá rí òkú mi ò sùn mọ́ ẹnu ẹ wá wò ṣé ẹ ti rí báwọn èyí tí ò tí kú tán nù abo rẹ̀ ni ṣé ẹ ti rí pupa lára rẹ̀ tiẹ̀ náà abo rẹ̀ ló yọ búlù yìí ó ní pupa ṣé ẹ rí abo rẹ̀ ni o inú òwú lọ́wọ́ owó lẹ̀ ń wò gbogbo tí mo fira mi ó sùn mọ́ ẹ̀yẹ is 1 million won. 1 million won lórí iṣẹ́ ta fẹ́ ṣe náà ni o. ẹ wá wò sẹ́ẹ̀rí yẹ́lò rẹ̀. tọkọtaya tí mẹ́ta ni. abo rẹ̀ ni. òwú yìí lásán. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ yẹn bá ní lọ́tọ́ bá mọ tí ì ṣe. bẹ́ẹ̀ ni. ayé ọmọ pé yẹn wà mí. ayé ṣe ọ̀rọ̀ ẹnu o. ayé mọ̀ pé yẹn wà mí. mi ò lérí oògùn mọ̀ sálàyé fáwọn yẹn wá ní o. àwọn tó bá sì ti mọ̀ kí wọ́n sọ tó bá ní irọ́ ni. èmi ò sùn mọ́ irọ́ ni o. ẹni tó bá ní owó ọ̀tẹ́rù wọn bá tí ètò náà ló mú o. ló mú ni nǹkan ju nǹkan lọ. lóòótọ́ àwọ̀ jẹ́ nǹkan kan ṣùgbọ́n alọ́lọ́. bẹ́ẹ̀ ni alọ́lọ́ ṣùgbọ́n bàbá nǹkan ju nǹkan lọ ń lẹ kó kalẹ̀ yìí ewé orí omi àbí báwo àbí òsì bàtà. ìyẹn mo tiẹ̀ fẹ́ ṣàlàyé àwọn àjò ńláńlá kan fún àwọn èèyàn. àjò ńláńlá kan fáwọn èèyàn. tí a jèrè nínú gbogbo program tá à ń ṣe. tí wọ́n fi jèrè ní ọmọ nǹkan tí ẹ ṣe ṣùgbọ́n bàbá ń tẹ̀ ẹ ṣe kalẹ̀ yìí ń tẹ̀ ẹ ṣe kalẹ̀ yìí téèyàn bá bẹ̀ yín pé kẹ́ bá òun ṣe àwọn Nàìjíríà ò lè ṣe àwọn tó wà lóyìnbó tó bá bẹ̀ yín àwọn tó wà Nàìjíríà lè ṣe. sẹ́yìn tí ò lè ṣe ìdí tí yẹn fi lè ṣe Nàìjíríà sẹ́yìn iṣẹ́ rẹ̀ pọ̀. iṣẹ́ rẹ̀ pọ̀. àbáwúre bá pọ̀ yọ pọ̀ ta. táwúre bá pọ̀ yóò pọ̀ ta. ẹni tí ń bínú ẹni ló lọ ìyá ni ó jẹ kú. ìyá ni ó jẹ kú. ẹja fò owó tówó là ń bínú èèyàn bí a bá pọ̀ dáadáa ọmọdé ìlú ọ̀nà ẹ̀dá kò fọlọ́ ń bẹ̀ yín ọmọ tàdá ẹ̀ sórí ire yóò dá fún yín. ó ti ṣàdúrà fún yín. iye tó yà ni kò ní dáfẹ́ ní olùmí. pé tó nà mí tí a bá dá ẹ̀ bá bẹ́ẹ̀ dákun ẹ̀ bá bínú. ọkàn jẹ́ pé sẹ́ẹ̀rí iṣẹ́ táwa ń ṣe tá a gbé dání bẹ́ẹ̀ náà ni àwọn tó gbé sí Olúwa dání àwọn ìránṣẹ́ Ọlọ́run bóyá àfáà ni ọṣẹ́ ìwù ńláńlá àwọn wọ́n lè má lówó lọ́wọ́. wọ́n lè má lówó lọ́wọ́. ṣùgbọ́n èèyàn lè tara wọn so dolówó. èèyàn lè ti ara wọn dolówó. eré bẹ́ẹ̀ ṣe wé mi nìsín Ọlọ́run ṣàánú mi ni Ọlọ́run àwọn èèyàn ńláńlá sí mi wọ́n ṣàánú mi kékeré mo lówó. sẹ́gbọ́n mi yé bẹ́ẹ̀ náà làwọn babaláwa ní Olúwa míì náà tẹ́ ń fojú wò báwọn ẹ bá fojú wò mí nìsín yóò rò pé olówó lẹ́gbẹ̀jì ibà àwọn tó lówó lọ ṣàánú àánú lèmi náà rí gbà
ìwọ náà ọ̀rọ̀ àánú gbà ìwọ tó ń wù mí ọ̀rọ̀ àánú gbà. àṣẹ so ti gbọ́ máa ṣàṣẹ. bí yẹn bá ti rà àánú ọlọ́run gbà ó ti dolo lánìí tán kò ní wẹ̀ ẹ̀sìn àánú ọlọ́run ní lánìí tán. àánú ọlọ́run bẹ́ẹ̀ ni tẹ́ bá ti rà àánú ọlọ́run gbà lánìí tán kanu tẹ́ bá ti ní àánú ọlọ́run ọmọ dààmú kì í mọ́. ẹni tí àánú ọlọ́run bá ń bẹ lára tó bá ti gbà fọlọ́run lára rẹ̀ tó bá ti gbà fọ́gà ẹ̀ wàláhì ìwọ náà ṣoríire. tó bá ti gbà fọ́gà rẹ̀ ló ṣoríire. wàláhì bá ọlọ́run bá ń bẹ lára èèyàn tẹ́ bá ń bínú rẹ̀ yín máa yóò lò sí sí ni. yóò máa yóò lò sí sí ni. àfa ara nàìjíríà náà lè ṣe. ẹlòmíì sọ pé tó ní tẹ́ ti kà á lẹ̀ nísìn wọ́n ti ń lọ bí tún ni. ẹ̀ẹ̀kan náà kéèyàn ṣe nísìn báyìí nísìn kí n wá ní mo fẹ́ kọ́ 20 story building lẹ́ẹ̀kan náà. kò ṣeé ṣe tí téèyàn sì tí ì kọ́ flat ẹ̀yọ̀ kan tó ti ní ilẹ̀ gan. ìlà fi kọ́kọ́ sọ tó ní pẹ́pẹ́ yẹn. ó ní pẹ́pẹ́ yẹn o aṣọ tẹ́lẹ́jẹ̀ ẹlẹ́dẹ̀. aṣọ tó ní orí ẹkùn ẹyọ kan aṣọ tó lórí kìnìún kan àwọn aṣọ tó lórí kìnìún méjì. bẹ́ẹ̀ni. orí ọ̀bọ méjì orí àyà méjì orí ìjímèrè méjì orí kìnìún méjì ó ní odidi ẹyẹ agbé o méjì ó lálùkò méjì ó lódidi ẹrẹ méjì nbẹ́nbì àgùntàn tá a pa sí méjì ni ewúrẹ́ rẹ̀ méjì ni àdódẹ́ rẹ̀ lẹ́yọ̀kan. àpótí ìrókò là á ṣe é sí ọ̀sẹ̀ nífà tọ́sẹ̀ tẹ̀tù nífà. àpótí ìrókò. àmọ́ ìran tó bá lè ṣe ọmọ wọn kẹrin lọ́hùn kò ní bá wọn yóò lò sí lórílẹ̀ tó bá wà mọ́. kò ní bá wọn yóò lò sí. kódà bọ́ máa ń wò níṣẹ́ lọ́nù kọ́bọ́ bí tí ó ti rówó kankan ẹni bá ti fara wé ọkọ mi náà bá lóun kò yọ lọ àtìmọ́lé ni. iṣẹ́ tí bàbá ṣe mo máa sọ ogun tí bàbá ọba ṣe ọmọ tún jà. kí lẹ́ ń sọ yìí ìwọ ọ̀lọ́léèwé ìwọ wà lè sáré kọ́mọ tiẹ̀ ọ kàwé kí wọ́n káyè àìmọ̀kọ́ tiẹ̀ kú ọ̀nà yín ọmọ ọba yín náà ni ìwọ try possible ìwọ fi rẹ bí Jésù ti fi rẹ tọrẹ fún gbogbo ayé Bíbélì sọ pé lórí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ méjì inú rẹ̀ nìkan tó ta wá lọ́rẹ. fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ọmọ bá a ṣe gbé ṣùgbọ́n kò lè ní iyè àìnípẹ̀kun. bẹ́ẹ̀ ni ìwọ sáré ara rẹ ni ọ sáré ara rẹ bá yé ọmọ rẹ náà ṣe dáa ìwọ lọ sùkúù ìjọmọ rẹ ọlẹ́kàwé. kódà bá kàwé tán bí ọba tó rọ́nà jọ lọ kàwé lókè òkun ìwọ bọ́ ń bẹ́nu. ọkùnrin tó lè tàbí elépè tó bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀ kanlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ ẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gba tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó yakilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínà bọ̀lẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni sagamu nílẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì èrè ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtà jákèjádò nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbàgbó kọjá bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa ọlọ́run ó wà pẹ̀lú wa. àṣẹ. èyí tí mo fẹ́ sọ yìí. bẹ́ẹ̀ ni sà. ìfẹ́ káwọn èèyàn máa yọ mí lẹ́nu púpọ̀. ẹ fẹ́ káwọn èèyàn máa yọ yín lẹ́nu púpọ̀. àwa fẹ́ ní kíní kan táwọn òyìnbó ń pè ẹ̀yin ilé ìbò ń pè ní customer care. customer care service. tọ́rọ̀pọ̀lọpọ̀ ń pè mí pé mi ò rí mi bá sọ̀rọ̀. tọ́jà pé bẹ́ẹ̀ bá pè láago méje àárọ̀ ṣaago méje alẹ́ ẹ̀ẹ́rẹ̀ ni gbé. tí èyàn ó gbé pé ó sì ṣàlàyé fún yín bí tí n bá wà bí tí n bá ń ṣe lọ́wọ́ ìgbà tẹ́ẹ̀rì mi bá sọ̀rọ̀ tí ò ní sínú pé àti ẹ̀ pé bàbá ò gbé àbí wọ́n tó bá fẹ́ ra product. wọ́n fẹ́ ra àwọn oògùn wa. torí pákéjì oríṣi mẹ́ta la ní. a ní big size. a ní big size. a ní small. a ní small. a ní medium size. ìwọ tí jẹjẹrẹ bá ń dà láàmú tára rí ògbé pẹ́pẹ́pẹ́ tó a ní product ẹ̀yọ̀ kan tó bá fẹ́ rà ní. a sì lè ta àlè ṣàìmọ́ra wọn fún ọ tí wọn náà dọkùnrin lẹ́ẹ̀kan náà. ìwọ tó ní àìsàn àtọ̀gbẹ ìtọ̀ ṣúgà alẹ́ ta lè ṣàmọ́ra wọn fún lóòótọ́ la ní sulafeti tó ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà ṣùgbọ́n òun náà lásàjọmọ́ra wọn ní bá ti ṣe àtàwọ̀ dà ṣe yóò tún yàtọ̀ síra wọn. tó yàtọ̀ síra wọn. ẹ rí i pé èèbó tó ṣe ọkọ̀ kan náà ló tó ṣe mí. bẹ́ẹ̀ ni o. látó pè kan ayọ́kẹ́lẹ́. ayọ́kẹ́lẹ́. látó pè kan ayọ́mẹ́yẹ. ayọ́mẹ́yẹ. wọ́n tún sọ̀kan àfòlókè. àfòlókè tó náà kọ́ ni pé
ìwọ tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ lẹ́yìn tó pé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tèmi gangan nígbà bá sọ àlàyé àwọn egbòogi tí mo fẹ́ sọ ọ́ lẹ́yìn téèyàn fi níláárí bọ́ọ̀ bá ti lówó ṣe oní 1 million ó so ní 30,000 ló bá kọ́kọ́ ṣe ó so ní 180 ló bá kọ́kọ́ ṣe ó so ní 120 ló bá kọ́kọ́ ṣe kódà bó so ní 180 ló bá kọ́kọ́ ṣe lórí ẹkùn ìbẹ̀ ló ti rówó inú owó lèèyàn ti gbowó ṣe oògùn bọ́ọ̀ bá ti níláárí bọ́ọ̀ bá ti ṣèkà tí ò tí ì ṣiṣẹ́ tó ṣe nǹkan àwọn àgbà sí ọ̀nà rẹ̀ ó sì là ó rò ó ṣáájú mi tó nà nǹkan ni wípé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé wá sí tó jẹ́ customer care t'Ògbómọ̀ṣọ́ gan ẹni bá fẹ́ ra nǹkan lọ́yọ̀ state l'Ógbómọ̀ṣọ́ àti gbogbo agbègbè rẹ̀ tẹ́ mọ́ sun kankan mọ́ Òkè Ògùn mọ́ Ìbàdàn ẹ̀rọ tẹ́ ẹ̀ máa pè ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa pè ní 081 57 64 62 081 57 64 62 Ọ̀yọ́ state àti gbogbo agbègbè rẹ̀ mọ́sùn state àti agbègbè rẹ̀ tẹ́ mọ́sùn state tẹ́ mẹ́kìtì gangan ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ dábẹ́kúta tó wà lábẹ́kúta tẹ́ súnmọ́ gbogbo ayé mọ́jẹ̀bú báwọn ní tẹ́ ẹ lè pè sí 080 83 01 12 21 1221 080 83 01 12 21 Lagos State customer care wa nù ó fẹ́ ra product ni ó fẹ́ rí àwọn òṣìṣẹ́ mi ni tó ó fẹ́ mọ̀ bó ṣe dọ́dọ̀ mi ni àwọn tó pè nù ẹja tó pè fún tí Ọ̀yọ́ state mọ́ gbogbo Ọ̀ṣun state kankan Ẹlẹ́sà kankan ẹ̀rọ tẹ́ pè wá sí 081 57 64 62 081 57 64 62 gbogbo ẹ̀yin Èkó pátápátá mọ́ gbogbo Ògùn state ní gbogbo Lagos state ní bá ń lọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè wá sí 082 83 01 12 21 080 83 01 12 21 tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan tí ọmọ yín ti ń sọ̀rọ̀ látàárọ̀ tí bàbá gangan 080 335 80 66 4 080 335 80 66 4 zero number mi ni 080 20 40 59 54 080 20 40 59 54 àwọn èèyàn kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí n tó sọ ní mo fẹ́ sọ inú jẹ́ tìrí wa tipẹ́tipẹ́ wọ́n wá ń wá mi mo wá ní kí ni ẹni ọba ní òun ó ṣe bí mi ẹjẹ́ ó ṣe káríwo ṣé bọ́ba adẹ́dà lọ́rùn mi àwọn ẹlòmíì Ọlọ́run ò pé ó ló Ọlọ́run pé òun ẹjẹ́ kọjọ́ Ọlọ́run ló kárí ìtọ́fà tẹ́ fi ríra tipẹ́ lórí afẹ́fẹ́ nù àwọn kan ń jáde ẹlòmíì lè pé òun lẹ́gbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ẹlòmíì ló lóun ní Egbeji Nigeria Limited ẹlòmíì ló lóun ní kíníkan èmi ọ̀rẹ́ wọn ń ṣe o ajé olóko kan ajé ọlọ́sà kan ẹlòmíì lóríṣiríṣi pátán èmi kọ́ o ìwọ tó ń wò mí wọn nífẹ̀ẹ́ lómi ìṣọ́ ní ìsìn àṣẹ wọn nífẹ̀ẹ́ lómi ìṣọ́ ẹni bá lóun wọ́n náà bóun ó sì bó kọ́ mi jẹ́ ẹ̀ gbádùn mi tó ọba adéda fúnra rẹ̀ ní ó fọwọ́ ara rẹ̀ bá tiẹ̀ jẹ́ àṣẹ òun ní ó fọwọ́ ara rẹ̀ bá tiẹ̀ jẹ́ òun nu Ọlọ́run òun nu Ọlọ́run òun nu àwọn ìyá mi nu òun nu àwọn tó láyé nu tọ́lá tó láyé sáwọn ìyá mi o ìyáwó yẹn wọ́n tó láyé sáwọn àjẹ́ o oríṣiríṣi ni ó olùmọ̀lẹ́sì káyé lé wọn lọ́wọ́ lọ́nu àwọn nu mo fà lé wọn lọ́wọ́. ó dáa ẹ ṣeun bàbá ẹ kú òní àti àárọ̀ ọ̀rọ̀ lẹ ti gbọ́ tí bàbá ti sọ yẹn ẹ ti rí àwọn nọ́mbà tán pè kalẹ̀ fún. Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaiman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaiman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Sulaiman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́.